Bèrè bá dèrè alẹ́ ọmọ wẹrẹ ló tọ́ka fèrè alẹ́ fún. Bèrè bá dèrè ìlú kájọ́kọ́ máa láyàn lùlù ó jàre. Bèrè bá dèrè àròyé ẹja gbé gbogbo ẹ̀fà wò ko bíjó bá dijú ọjọ́ ìbí kọ́ ambassador Joseph Adebayo Ayanfe. Akin ọmọ ló lè fa kànnàkànnà èdè yọ ní gbàgede èdè. Kúlúkùlù sẹ́ òjò tí bá lu ọ̀sẹ̀ wọ̀wọ̀ kànnàkànnà èdè ó yá máa já tòǹtò tútù ní kó máa tẹnu mi bọ́ mi gbọ́dọ̀ fọ́ mọ̀gàmọ̀gà. Ó yá o ẹja gbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ fáwọn ọlọ́jọ́ ìbí òní. Pa Ọ̀rẹ́dáre Káyọ̀dé Thomas bàbá olóríire tó tún wá bí ọmọ olóríire tó ń ṣọjọ́ ìbí lónìí. Ọ̀rẹ́dáre olúwa tóbi olúwa ṣeun ijódijó bàbá àtọmọ ó yá ẹ bọ́ sí gbàgede kájọ gbólúwa kẹ́kẹ́ tó wá ṣe dáńsákì fún bàbá àgbà. Irú ayẹyẹ ọjọ́ ìbí òní ṣọ̀wọ́n ọjọ́ kan náà oṣù kan náà lọ́jọ́ ìbí bàbá àtọmọ ìgbà tí mo gba kọ́ọ̀lù ọ̀hún ó ṣe mí ní àyín nítorí irú oríire báyìí ò wọ́pọ̀. Pa Ọ̀rẹ́dáre Káyọ̀dé Thomas bàbá dáadáa onínúure èèyàn àtàtà tó nífẹ̀ẹ́ ọmọ a sì tún máa gba gbogbo ọmọ lámọ̀ràn pátápátá gbògidì ro ó tún wá níwà tútù bí àdàbà. Olówó orí ìyáàfin Ọ̀rẹ́dáre Olúwatóyìn bàbá Olúwatósìn bàbá Olúwatóbi bàbá Ayọ̀dèjì okú ayẹyẹ oríkádún ọdún ní mo bá ọ jó mo bá ọ yọ̀ mo bá ọ dámúsò. Ọ̀rẹ́dáre Olúwatóbi olúwa ṣeun ó yá bọ́ bí ijódijó ọmọ sí bàbá ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ni ó yàtọ̀ sí ọmọ pa òbí ìbọn onínúure ni tó tún wá kó gbogbo ẹbí mọ́ra pátápátá porokodo. Ọpẹ́ ló yẹ Lẹ́dùmarè tó dá yín sí dọjọ́ òní ṣebí ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ lọ́jọ́ òní táyé ò sí fún irú wọn ti dẹni ilẹ̀ láìrò tẹ́lẹ̀. Ọba àwọn balẹ̀ mi kan sára sí o olúwa àwọn olúwa ni ọlọ́run àwọn ọlọ́run olúwa ọlọ́run àwọn ọlọ́run orílẹ̀-èdè. Ẹni ọdún bá bá láyé tó bá kọrin ọpẹ́ kò léèwọ̀ rárá bọ́dún bá bá ní láyé tó bá ní láàyè ṣe ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ olúwa ọba ni. Ìṣe bíbí ẹran sọ́dẹ la ṣe rí níwájú ọba ọ̀kùn yúnmúyúnmú ọ̀pọ̀ yùmùyùmù bí atẹ́gùn tí ń kún yùngbàyùngbà. Pa Ọ̀rẹ́dáre Káyọ̀dé Thomas àti Ọ̀rẹ́dáre Olúwatóbi olúwa ṣeun mo mọ ilé bàbá tó bí yín lọ́mọ IJAN EKITI nílé bàbá yín mo mọ̀ náà bẹ̀ ó dá mi lójú ṣáká ẹ̀yin lọ́mọ ìjànmọ́dù alágàdá ogun omi nìjàn mu omi nìjàn wẹ̀ sí ọmọ ẹlẹ́gà àríṣàgbá ẹrú tí ò ṣàgbá nílé bàbá tó bí yín lọ́mọ àríjà ayaba èyí tí ò ṣàgbá nílé yín àríjà olórí nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ wa ni yín ọmọ ẹkùn ọmọ agẹsire kókó ńkoro lọ́dún tuntun yìí àlékún owó àlékún ọmọ àtà ikú tí ń ṣàgbánu dúkìá ẹ̀dá ojú yín á máa rọ́dún nínú ìfọ̀kànbalẹ̀ àtayọ̀ láṣẹ Èdùà. Pa Ọ̀rẹ́dáre Káyọ̀dé Thomas ọmọ rẹ Olúwatóbi gbàládùra fún ọ pé o ò ní gbọ́mọ sí wàá jẹun ọmọ nínú ara pípé wàá wá dàgbà bí ara òwúrọ̀ o ò ní mọ sàré ọmọ láṣẹ Èdùà ìgbà ilé rẹ̀ á máa lé sí àwọlé rẹ̀ á máa lé sí o wà ní dàgbà yà. Ọ̀rẹ́dáre Olúwatóbi olúwa ṣeun lọ́dún tuntun yìí ò ní mọ̀ níra iwájú lọ̀pá ẹ̀bìtì ń ré sí iwájú ni wàá máa lọ òní dèrò ẹ̀yìn wàá ṣe fún bàbá jẹ wàá ṣe fún ìyá jẹ òní mọ̀ kúrò láyé rẹ bá mi ṣàmì kó gbé tó àdúrà mi. Ọ̀rẹ́dáre Olúwatóbi ló ní bóun kí bàbá òun dáadáa àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí. Ambassador Joseph Adebayo Ayanfe akin ọmọ lórúkọ tèmi ọmọ ẹlẹ́dẹ̀ apèlè akùnyùn bàbá àwọn èdè tó pegedé ní gbàgede èdè nítorí ajẹ́rẹ́ ni mi ti fẹ́lẹ́gẹ́dẹ́ ṣoge pèdèpèdè kákòdè má bàá dèdè rú mo fèdè gbadé lórí ẹlẹ́dẹ̀ tó ń pèdè rédèrèdè ní gbàgede afèrè sọ̀rọ̀.